ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó tún ti gbé òfin tuntun kan jáde fún gbogbo àwọn ọlọ́kadà àti àwọn oníkẹ̀kẹ́ mọ́rúwá tó fi mọ́ àwọn ọlọ́kọ̀. Wọ́n ó máa san 1,000 naira lọ́dọọdún fún proof of ownership certificate. Ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe àfilọ́lẹ̀ òfin tuntun kan lónìí ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2023. Òfin tuntun ọ̀hún ni wípé gbogbo àwọn tí wọ́n ní kẹ̀kẹ́ mọ́rúwá tó fi mọ́ àwọn ọlọ́kadà àti àwọn onímọ́tò wọ́n ó máa san 1,000 náírà lọ́dọọdún fún owó wípé èmi ni mo ní àti mímọ̀ sí ìjọba wípé onítọ̀hún ó ní mọ́tò tàbó ní masíìnì tàbó ní kẹ̀kẹ́ mọ́rúwá ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí akọ̀wé àgbà fún ìgbòkègbodò ọkọ̀ fún ìpínlẹ̀ Èkó Mínísítà Abdulfatai Toríọlá ó sọ ọ́ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lónìí ọjọ́ Ìṣẹ́gun. Toríọlá sọ èyí wípé ìwé ẹ̀rí wípé èmi ni mo ní mọ́tò tí ìjọba sì fọwọ́ sí àti fífi orúkọ kalẹ̀ lábẹ́ ìjọba òun ló ṣe pàtàkì fún gbogbo àwọn tó bá ní mọ́tò àti masíìnì alùpùpù tó fi mọ́ kẹ̀kẹ́ mọ́rúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta àti àwọn nǹkan ohun èlò tí àwọn olè bá jí gbé lọ. Eléyìí yóò lè ṣààbò lórí wọn láti lè gba nǹkan ohun èlò ẹni padà tí àwọn olè bá jí gbé. 1,000 naira tí wọ́n máa san yìí òun ló ní í ṣe pẹ̀lú ìwé wípé èmi ni mo ní àti wípé ìjọba sì mọ̀ sí i. Lọ́dọọdún ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá ní kẹ̀kẹ́ mọ́rúwá àti masíìnì alùpùpù ni wọ́n máa san 1,000 kọ̀ọ̀kan fún ìjọba àpapọ̀ lábẹ́ òfin orílẹ̀-èdè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ṣe àfilọ́lẹ̀ rẹ̀ lénìí ọjọ́ Ìṣẹ́gun. Toríọlá sọ síwájú sí wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹlẹ́ṣọ́ ààbò ní orílẹ̀-èdè yìí pẹ̀lú ìjọba ni ìwé ẹ̀rí yìí yóò ṣe di gbígbà fún gbogbo àwọn tó bá ní masíìnì alùpùpù. Etí yín mélòó gbogbo ẹ̀yin tẹ́ ní masíìnì alùpùpù àti kẹ̀kẹ́ mọ́rúwá 1,000 náírà ni ẹ máa san fún ìjọba àpapọ̀ lọ́dọọdún. Ó sì ní í ṣe pẹ̀lú èmi ni mo ní ọ̀kadà àti masíìnì alùpùpù pẹ̀lú kẹ̀kẹ́ mọ́rúwá gẹ́gẹ́ bí òfin tuntun tí ìjọba Tinubu ṣẹ̀ṣẹ̀ gbé jáde.